Ẹ̀yin tèmi nílé, ẹ̀yin tèmi lájò, ẹ̀yin tèmi ní òkè òkun. Orúkọ ọmọ yín náà ni Kèlání Bashir Ọmọ́tóyọ̀sí. Ní ọjọ́ ti tòní, a fẹ́ ṣe àwọn àlàyé kan ní ẹ̀kúnrẹ́rẹ́ nípa ti ọba Síkírù Adétọ̀nà tí ó ṣẹ̀ṣẹ̀ wàjà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé oríṣiríṣi awuyewuye ni ó ń lọ ní orí ẹ̀rọ ayélujára lórí ètò ìsìnkú rẹ̀. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ní ilẹ̀ Yorùbá lápapọ̀, tí wọ́n bá ti wàjà, àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe àti àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n máa ń ṣe aṣojú nípa ti ètò ìsìnkú àwọn lọ́balọ́ba wọ̀nyí, tá mọ̀ sí àwọn traditional rulers. Kí ọba tó dé orí ìtẹ́, ó ti ní àwọn ètò kan tí wọ́n ti gbé kalẹ̀ ní ìlànà ìṣẹ̀ṣe kí ọba yẹn tó lè dé orí ìtẹ́ náà. Tí ọba náà bá ti wàjà, ó ti ní àwọn ètò ìsìnkú tí wọ́n gbọ́dọ̀ tẹ̀lé tí ọba náà bá ti kú. Ṣùgbọ́n eléyìí ti yàtọ̀ nísẹ̀yìn ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé ní ìgbà tí Àwùjalẹ̀ tó wàjà ní bí ọjọ́ mẹ́ta méjì sẹ́yìn, wọ́n ò jẹ́ kí àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kí wọ́n wọ inú ibi tí wọ́n ti ń ṣe ètò ìsìnkú ti Àwùjalẹ̀. Eléyìí bí gbogbo àwọn tí ó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ ní Ìjẹ̀bú, ó bí wọn nínú gan. Ṣùgbọ́n àwọn ìgbékalẹ̀ kan ti wà láti ìpínlẹ̀ Ògùn, láti ìgbìmọ̀ aṣòfin wọn, tí ó gba àwọn ẹlẹ́sìn Kristẹni àbí àwọn ẹlẹ́sìn Mùsùlùmí láàyè láti sìnkú àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ògùn. Ẹ jẹ́ ká padà lọ sí ọdún 2020. Ọba Síkírù Adétọ̀nà yìí, wọ́n initiate àwọn ètò kan tí wọ́n mú lọ sí ilé ìgbìmọ̀ aṣòfin tí ó jẹ́ Ogun State House of Assembly. Àwọn House of Assembly Ogun State wọ́n pass bill yẹn into law ní ọdún 2021 ní March. Gómìnà Dàpọ̀ Abíọ́dún, ìyẹn gómìnà ìpínlẹ̀ Ògùn náà, sì bu ọwọ́ lu ìwé náà ní ọdún tó tẹ̀lé ní January. Mo máa ka àwọn ohun mẹ́ta kan tí ó jẹyọ nínú ètò yìí. Alákọ̀ọ́kọ́ ni wípé traditional rulers can be buried according to personal religious beliefs. Eléyìí túmọ̀ sí wípé ìwọ tó bá jẹ́ ẹlẹ́sìn ìgbàgbọ́ tàbí ẹlẹ́sìn ìmọ̀le tàbí ti ẹlẹ́sìn ìbílẹ̀, èyí tó bá fẹ́ kí wọ́n sin ẹ́, ètò ìsìnkú tí ó bá fẹ́ kí wọ́n fi sin ẹ́ lẹ́yìn tó bá papòdà, òun ni wọ́n máa mú. Ẹlẹ́ẹ̀kejì ni wípé the family of the deceased monarch now have the rights or say to the burial rights. Tí mo bá ní ẹ̀gbọ́n tí ó jẹ́ ọba tí ó dẹ̀ wàjà, tí ó dẹ̀ sọ ètò ìsìnkú rẹ̀ fún wa kí ó tó kú, àwa gẹ́gẹ́ bí mọ̀lẹ́bí ọba náà a ní ẹ̀tọ́ láti sọ pé báyìí ni a fẹ́ yẹ kí wọ́n sin ẹ̀gbọ́n wa tí ó jẹ́ ọba yìí. Tó bá jẹ́ pé ẹlẹ́sìn Kristẹni ni wà lè ní pé a fẹ́ yẹ kí wọ́n sin ní ẹ̀sìn Kristẹni. Tó bá jẹ́ pé ẹlẹ́sìn ìgbàgbọ́ ni, a ó ní pé kó sin ní ẹ̀sìn ìgbàgbọ́. Ẹlẹ́ẹ̀kẹta wá jọ pé to remove ambiguity around who controls the burial decisions. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé gbogbo àwọn ètò ìsìnkú ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ máa ń ṣàṣojú rẹ̀. Ṣùgbọ́n ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ ti tòní kò sí yẹn. Pẹ̀lú gbogbo àlàyé tí a ti ṣe yìí, mo lérò wípé gbogbo wa ti mọ ìlànà àti ètò ìsìnkú ní ìpínlẹ̀ Ògùn nìkan, kò ń ṣe ní ìpínlẹ̀ Yorùbá lápapọ̀. Torí àwọn ìpínlẹ̀ Yorùbá míì, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n máa ń ṣe ètò ìsìnkú wọn. Àmọ́ ní ìpínlẹ̀ Ògùn ní ọjọ́ ti tòní, àwọn mọ̀lẹ́bí àti àwọn ojúlùmọ̀ rẹ̀ àtàwọn tó súnmọ́ ẹ̀, wọ́n lè pinnu wípé báyìí ni kí a ṣe sin àwọn ọba wa tàbí bí a ṣe máa sin ọba wa. Kò sí bí ti tẹ́lẹ̀ wípé àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nìkan ló ní agbára yẹn láti sin ọba kọ́ba kan ní ìpínlẹ̀ Ògùn. Mo lérò pé àlàyé tí mo ṣe yìí ó ti mú wa ní